nǹkan mẹ́ta tó lè gbé aláàánú pàdé rẹ̀ tó o bá mójútó dáadáa tó tún lè jẹ́ kí aláàánú ó jìnnà sí ẹ nígbà tó o bá kà á kún rárá òun ni mo mú wá fún ẹ lọ́jọ́ tèní. Ó yá wá tákàdá àti gègé kọ̀wé láti dè é mọ́lẹ̀. Ẹ kú ilé o. Ẹ kú ilé là ń kára lé. Ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Wọ́n ní bá a bá déwájú ilé baálé ilé là ń kí elégbèje àdó. Bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ ilé ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òde. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Ẹ ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dì. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfẹ́ tẹ́ ẹ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì ohun ìfẹ́ somida TV àti orí ìkànnì ìrírí ayé TV lọ́hùn-ún. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́. Ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà ìláyé elédùà kò ní jẹ́ ó tán bẹ̀ o, ẹ bá ń ṣàmì àdúrà. Èmi ní tí tòótọ́ Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ somida Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀ wọ̀nà máyégún gbogbo sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, Àjàní mògún ni mí, ará àjámọ̀, àwa lọmọ epo ń pọ̀ ruru, àjà ń rọ̀ ṣẹ̀, à ń torí àjájà, Àjàní ta níjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọn bepo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Wọ́n ní àdáṣe ní hùyàn, ìbà òkè ń hùyàn, bọ́mọdé bá júbà àgbà ó di dandan kórokò dalẹ̀. Mojúbà kí n tó wọlé o. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé, ìbà lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi amọ́lòlò, alàrorò, ṣèbẹ́yìn lórí tó kún tí ò níná, ọjà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn, àwẹ̀dẹ̀kọ tó wẹ̀ mọ̀. Mojúbà lọ́jọ́ tèní o. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀, ẹ jẹ́ n rí tèmi wí lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. Ǹjẹ́ o ti wá tákàdá àti gègé kọ̀wé láti de nǹkan mẹ́ta tó lè jẹ́ kó o má rọ́nà lọ àti nǹkan mẹ́ta tó jẹ́ kó o lè rọ́nà lọ nínú ọdún tuntun? Mò ń bọ̀ ẹ jẹ́ n mumi díẹ̀ náà. Síwájú náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá báyìí, ṣùgbọ́n tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ somida TV, ẹ bá mi tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa lórí ìkànnì yìí. Gbogbo ìgbà tá a bá sì bọ́ sórí ètò yóò mọ sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ yín pé Bàkórèdé ti tún gbé e dé o. Àní tẹ́ ẹ bá gbádùn àwọn ètò wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Ìyẹn ni ó mọ jẹ́ kínú tiwa gan mọ dùn yín pé ẹ ń fọkàn bá wa bọ̀, ẹ sì ń gbádùn nǹkan tá à ń sọ. Bóyá ẹ bá ní àkíyèsí tẹ́ ẹ fẹ́ pè wá sí, àbẹ́ ẹ sì ní ìtọ́sọ́nà tẹ́ ẹ fẹ́ tọ́ wá sí, gbogbo ilẹ̀ tí mo nọ́mbà ohun ìfẹ́ somida ẹ jẹ́ n tó rán yín létí. +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ pè wá sí àkíyèsí, ẹ tọ́ wa sọ́nà ohun tó yẹ ká fi kún, ohun tó yẹ ká yọ kúrò lórí ìkànnì ohun ìfẹ́ somida TV. Ìdùnnú wa ni tẹ́ ẹ bá lè ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀, torí ìtẹ́lọ́rùn yín òun ni ohun tó jẹ wá lógún. Kí làwọn nǹkan mẹ́ta tó yẹ ká mójútó ká lè rọ́nà lọ nínú ọdún tuntun tí ń bọ̀ yìí? Ó yá ẹ máa bá mi bọ̀ lórí ètò. Àní ọ̀pọ̀lọpọ̀ ló ti lùlù títí tó kọ̀ tí ò dún nínú ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fà títí tí ò tóra wọn nínú ọdún tá a wà yìí. Àwọn olówó ni wọ́n ń lówó sí i, bẹ́ẹ̀ ni àwọn mẹ̀kúnnù wọn ò yé dínkù láwùjọ. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ṣé àfọwọ́fà wa ni? Àbí àmútọ̀runwá? Àbí àkọsílẹ̀? Torí pé àkúnlẹ̀yàn òun làdáyébá, adélé ayé tán, ojú wa ń kan gbogbo wa. Àní ariwo kò sówó, òun làwọn èèyàn ń pa nígboro lénìí. Àwọn ìyálọ́jà àti babalájẹ́ àwọn náà ń pariwo yín pé kò sówó. Ẹni tí ń fojoojúmọ́ ṣiṣẹ́ gan ń pariwo yín pé kò sówó. Òṣìṣẹ́ wa ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ò rí àánú gbà. Kí ló lè fà á? Èyí ló mú mi tọ̀ àwọn àgbààgbà lọ láti ṣèwádìí. Kí nìdí tó fi já sí pé kò sówó láriwo ń pa? Torí tí ọ̀tún bá pè wá, wọ́n ní Bàkórèdé kò jọra wọn. Ṣé kò sí ọgbọ́n kan tá a lè dá sí i ni? Tí òsì bá pè wá, wọ́n ní Bàkórèdé
a kàn ń lọ najú lọ́jà ni ṣé kò sọ́gbọ́n kan tá a lè dá sí i ni. ẹ wá gbọ́ ohun tí mo mú bọ̀ wá fún yín bóyá tíwọ náà bá mójútó ó ṣeé ṣe kó rọ́nà lọ nínú ọdún tuntun tí ń bọ̀ lọ́nà yìí. ṣùgbọ́n kí n tó dáwọ́lé lọ́jọ́ tèní ẹ jẹ́ mú mi díẹ̀ náà mò ń padà bọ̀ lórí ètò. àní àwọn àgbààgbà ń jẹ́ kí n mọ̀ yín pé àkúlẹ̀yàn òun làdáyébá adélé ayé tán ojú wa ń kán gbogbo wa. wọ́n ní kó wá pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ ni ṣùgbọ́n ẹlẹ́dàá ẹlòmíràn ó ti sùn lọ ẹlẹ́dàá ẹlòmíràn ó ti fọwọ́ lẹ́rọ́ ó sì ń wò ó báyìí. wọ́n ní ẹlẹ́dàá ẹlòmíì ti ń bínú sí i lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́nítọ̀hún ò sì mọ̀. ẹgbọ́n náà ẹni tí ẹlẹ́dàá rẹ̀ ń bínú sí i báwo ló ṣe fẹ́ rí àánú gbà báwo ló ṣe fẹ́ làlùyọ lẹ́nu iṣẹ́ rẹ̀. mo bí bàbá amòye ń pé kí lèèyàn lè ṣe tí ẹlẹ́dàá èèyàn yóò fi kọ̀yìn síyàn àwọn kí lèèyàn lè ṣe tí ẹlẹ́dàá èèyàn yóò fi mọ bínú síyàn. èsì ó ní bàbá amòye fún mi nínú ìwádìí mi ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan mo sì ń padà bọ̀ lórí ètò. àní ẹni tí ẹlẹ́dàá rẹ̀ ń bínú sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àti nílọsíwájú yẹ yóò nira díẹ̀. ẹni tí ẹlẹ́dàá rẹ̀ fọwọ́ lẹ́rọ́ tó sì ń wò báyìí àti nílọsíwájú rẹ̀ yóò nira fún díẹ̀. bàbá amòye tẹnu bọ̀rọ̀ ó ní mọdé yìí mélòó la fẹ́ kà nínú eyín adípèlé ni bàbá amòye bá tẹnu bọ̀rọ̀. nǹkan tí bàbá amòye kà fún mi pé ó lè jẹ́ kí ẹlẹ́dàá yàn kó kẹ̀yìn síyàn ó lè jẹ́ kí ẹlẹ́dàá yàn kó fọwọ́ lẹ́rọ́ kó máa wòyàn. ohun tí bàbá amòye kà pé ó lè mú kí ẹlẹ́dàá yàn kó kẹ̀yìn síyàn ó pọ̀ jàǹtìrẹrẹ àmọ́ mẹ́ta nínú rẹ̀ òun ló jọ mí lójú jù torí mi gan ò lérò yín pé àwọn nǹkan wọ̀nyí ó lè mú kí ẹlẹ́dàá yàn kó kẹ̀yìn síyàn. mẹ́ta yìí lèmi fẹ́ wá mú wá fún ẹ̀yin ará ilé lọ́jọ́ tèní fún àǹfààní yín torí ìtẹ́lọ́rùn yín òun ni ohun tó jọ mí lójú. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ àwọn nǹkan tó kù ẹ kàn sí ohun ìfẹ́ somida lábẹ́lẹ̀ kájọ fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀. ṣùgbọ́n mẹ́ta tí mo fẹ́ kà fún yín yìí tẹ́ ẹ bá mójútó dáadáa yóò jẹ́ kẹ́ ẹ nílọsíwájú kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù nínú iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe. ẹ wá jẹ́ ká gbọ́ mẹ́ta ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ṣó ti mú tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀ dání ó yá mọ́ bá mi bọ̀. àkọ́kọ́ náà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹlẹ́dàá gbólóhùn kan tó pín sí ọ̀nà méjì ni torí yorùbá pé lédè bẹ́ẹ̀ ni yorùbá pé láṣà kó má bàa dàrú sí wa tá a bá ń sọ̀rọ̀ nípa ẹlẹ́dàá àkọ́kọ́ náà òun ni ọba mi elédùà tó dá mi tó dá ìwọ tó ń wò mí tó dá gbogbo wa tó dá gbogbo ohun tí ń bẹ láyé yìí. ibẹ̀ kọ́ la fẹ́ lò lórí ètò ṣùgbọ́n ẹlẹ́dàá tá ń sọ̀rọ̀ lórí ètò yìí òun ní gbé ẹ jẹ́ mú wá lápèjúwe fún yín. ká ní ẹnìkan ń bẹ nílùú Kóńgò lápèjúwe ayé sì fẹ́ pe ẹlẹ́dàá rẹ̀ lórílẹ̀‐èdè Benin ń bí. ní kété tí wọ́n bá pe ẹlẹ́dàá rẹ̀ báyìí ẹni tọ̀hún yóò mọ bẹ nílùú Kóńgò lóòótọ́ ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ yóò sì jẹ́ wọn ní Benin ń bí. irúfẹ́ ẹlẹ́dàá bẹ́ẹ̀ là ń sọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ti lè sàsí ní Benin ń bí tí ó sì mọ́ lọ bá a nílùú Kóńgò lọ́hùn-ún. ẹ̀bẹ̀ là ń belédùà kó gbà wá lọ́wọ́ àwọn alápèpà àtàwọn alápètà. wọn ò ní pè mí pa bẹ́ẹ̀ ni wọn ò ní pè wọ́n náà tó ń gbọ́ mi pa. àmì ni kó o ṣe kó o gbé tó àdúrà mi. àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ dè mọ́lẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá amòye sọ fún mi. bàbá amòye ń jẹ́ kí n mọ̀ yín pé kànkàn tá a fi ń wẹ̀ ṣé gbogbo wa náà la mọ̀ tí wọ́n ń pè ní kànkàn. ìyẹn èyí tá a mọ̀ fọṣẹ sínú rẹ̀ tá a fi mọ̀ ń wẹ̀. bàbá ní ó lè fa ìrọ́nà lọ fún ọmọ ènìyàn nígbà tí ọmọ ènìyàn ò bá mójútó dáadáa. mo ní bàbá bíi ti báwo ọ̀rọ̀ yín ò yé mi torí gbogbo wa náà là ń lo kànkàn tá a fi ń wẹ̀. ṣùgbọ́n bàbá ń jẹ́ kí n mọ̀ yí pé ẹlòmíín wà kànkàn ẹyọ kan náà nílò láti bí ọdún kan àbọ̀ sẹ́yìn. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó lè fa ìrọ́nà lọ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. bàbá ń jẹ́ kí n mọ̀ yí pé tó bá ṣeé ṣe ni kànkàn kan ẹ̀ẹ̀mẹ́ta ló yẹ kí ẹ̀dá máa lò ó wá pẹ́ ju àrírú ẹ̀ rí. ẹ̀ẹ̀méje ló yẹ kí èèyàn máa lo kànkàn kan kó tó mọ pààrọ̀ rẹ̀. ṣùgbọ́n tá a bá wo àwùjọ wa lẹ́nìí ẹlòmíì kànkàn kan ní ti ń lò láti bí oṣù mẹ́fà kànkàn ẹyọ kan ní ti ń lò láti bí ọdún méjì sẹ́yìn. tán bá tún fẹ́ ṣe é wọ́n tó lọ wá ike tó dára fún un wọ́n mọ̀ gbé kànkàn yìí pamọ́ sínú rẹ̀. ó jẹ́ nǹkan tó burú jáì. mo fẹ́ kó o bira rẹ lérè kànkàn tó fi ń wẹ̀ yìí ó dọdún kélòó tó ti ń lò ó doṣù kélòó tó ti ń lò
ó dọ̀sẹ̀ kélòó tó ti ń lò ó ìbá dára púpọ̀ kó pààrọ̀ rẹ̀ torí pé kànkàn yìí òun lèèyàn fi ń fọ ẹlẹ́dàá ẹni nígbà tí ohun tó sì fi ń fọ ẹlẹ́dàá rẹ̀ nǹkan yìí ò bá bójú mu báwo ni ẹlẹ́dàá rẹ̀ ò ṣe ní kẹ̀yìn sí ẹ báwo ni ẹlẹ́dàá rẹ̀ ò ṣe ní bínú sí ẹ bàbá ń jẹ́ kí n mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ohun tá a sọ yìí ò yé ṣùgbọ́n tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ní àkíyèsí sí nǹkan tá a sọ yìí tí wọ́n bá fẹ́ gbé ọṣẹ fún ẹ ńgbà míì pé kó lọ lò ó wọ́n sọ fún ẹ pé kànkàn tuntun ni kó rà láti fi lo ọṣẹ yìí àbí kó wá kànkàn bílẹ̀ láti fi lo ọṣẹ yìí àwọn ẹni tí mo sọ yìí yé ni mo fẹ́ kó ṣàtúnṣe lọ́jọ́ tèní kànkàn tó fi ń wẹ̀ ó dọdún kélòó tó ti ń lò ó dọ̀sẹ̀ kélòó tó ti ń lò ó doṣù kélòó tó ti ń lò ó ṣàtúnṣe lọ́jọ́ tèní kó lè rọ́nà lọ nínú ọdún tuntun èyí kò máa jẹ́ àkọ́kọ́ ìkejì tí mo fẹ́ kẹ́ ẹ dè mọ́lẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá amòye sọ fún mi mò ń padà bọ̀ lórí ètò nǹkan lẹ́yìn kejì bàbá amòye ń jẹ́ kí n mọ̀ yín pé irun orí wa yìí ó lè fà á kí orí má gbéyàn pàdé olóore ó lè fà á kí orí má gbéyàn pàdé aláàánú torí orí ẹni làjíkí orí ẹni làjíkẹ̀ orí làbábọ orí ẹni nìṣẹ̀ṣe àti ń pé orí ẹni ní gbé aláwo rékò ni mo bi bàbá amòye ń pé bàbá irun orí wa yìí ẹni ó lè fa ìrọ́nà lọ fún ọmọ ènìyàn lọ́nà o ọ̀rọ̀ yín ò yé mi ṣùgbọ́n bàbá amòye làáhàn mi torí pé làáhàn mi báyìí náà ni bàtà ń ké lótú Ifẹ̀ kí nìdí tí bàbá amòye fi sọ yín pé irun orí wa yìí ó lè fa ìrọ́nà lọ fọmọ ènìyàn mò ń bọ̀ mí tí dé àní mo bí bàbá amòye ń pé ọ̀nà ó lálẹ́ gbà tí irun orí wa yìí tó lè fi fa ìrọ́nà lọ fún wa bàbá ní gbogbo ìgbà téèyàn bá ti dé ọ̀dọ̀ àwọn atóríṣe bóyá bábà àbí àwọn onídìrí bàbá ní gbogbo ìgbà téèyàn bá ti dé ọ̀dọ̀ wọn tó ti ná irun orí rẹ̀ ní ìnákúnà tó ń yọ owó rẹ̀ bí ẹni yọ owó ata ó lè fà á kí ẹlẹ́dàá èèyàn kó bínú sírúfẹ́ ẹni bẹ́ẹ̀ mo ní bàbá ọ̀rọ̀ yín ò tí ì yé mi níná irun orí èèyàn bíi ti báwo bàbá ń jẹ́ kí n mọ̀ yín pé nígbà tí ọkùnrin bá dé ọ̀dọ̀ àwọn gẹrígẹrí ìyẹn àwọn bábà tí àwọn bábà bá sì gẹrun fún un tán tó bá bi wọ́n pé èló lowó mi lápèjúwe àwọn bábà bá sọ yín pé 20 pọ́ùn lówó rẹ̀ tó bá ní sórí èèyàn méjì ni mo gbé wá ni ṣèbórí mi náà ò jù báyìí kóńkó ló lọ èmi ò 20 pọ́ùn o pọ́ùn 8 ni mo ní bábà bá ní pọ́ùn 8 ò tó ẹ̀sán pọ́ùn 12 ní bá ní wò ó mi ò ní pọ́ùn 12 jẹ́ ń fún ẹ ní pọ́ùn 10 lápèjúwe ni o bàbá nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ń yọ owó irun orí rẹ̀ bí ẹni yọ owó gàrí bàbá nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ̀ yóò sì mọ bínú sí i kì wá ṣe tàwa ọkùnrin nìkan o bàbá tún mẹ́nu bà tẹ̀yìn obìnrin náà ipe gbogbo ìgbà tí obìnrin bá dé ọ̀dọ̀ onídìrí ìyẹn àwọn coiffeuse tí wọ́n bá dirun sórí fún yín kíni tán tó bá ń béèrè yín pé èló lowó mi ẹ̀yin náà ti mọ̀ irun orí àwọn obìnrin owó rẹ̀ máa ń wọ́n púpọ̀ ọmọ mi rántí ọ̀rẹ́ mi kan tí mo lọ ọ̀dọ̀ rẹ̀ lọ́jọ́ kìíní àná níyàwó rẹ̀ bá ní dìá ọ̀ní sìnkín mo mọ̀ fẹ́ lọ dirun mo fẹ́ gbowó oorun ọ̀rẹ́ mi bá ní èló lowó o ará ilé wa bá ní àpò 2.5 sẹ́ẹ̀tì mi sẹ́ńsàn lọ́rẹ́ mi bá káwọ́ mọ́rí pé kí ló dé ó fẹ́ lọ ra orí tuntun wálé fún mi ni ó ní bẹ́ẹ̀ la mọ́ dirun ẹ̀yin náà ẹ mọ̀ tẹ́lẹ̀ ni kọjú sọ́kọ ni mo fẹ́ dì ẹ̀yin ìyá tẹ́ wà nílé ǹjẹ́ kọjú sọ́kọ tẹ́ mọ́ ń dì bẹ́ẹ̀ lówó rẹ̀ máa ń wọ́n tó ni wọ́n ní ìgbà tí obìnrin bá dé ọ̀dọ̀ àwọn onídìrí tó bá ní èló lowó mi tó bá ní àpò 4.5 lápèjúwe tó bá ní kí lẹ dì tẹ́ ń gbowó àpò 4.5 àpò 1.5 lèmi ní o tó wá bẹ̀rẹ̀ sí ná owó irun orí rẹ̀ bí ẹni yọ owó ata bàbá ń jẹ́ kí n mọ̀ yí pé àkókò yìí ẹlẹ́dàá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sì mọ bínú sí i ẹ dákun irúfẹ́ ẹni tí ẹlẹ́dàá rẹ̀ bá ń bínú sí i bẹ́ẹ̀ tó bá débi tó ti yẹ kó gba òrè kò ní rórí ọ̀hún gbà tó bá débi tó ti yẹ kó gbaṣẹ́ kò ní ríṣẹ́ ọ̀hún gbà tó bá dọ́jà yóò kàn mọ́ lọ najú lásán ni ẹjẹ́ amójútó ká má bàa ṣìnà nínú ọdún tuntun tí a fẹ́ wọnú rẹ̀ yìí. bàbá ń jẹ́ kí n mọ̀ yí pé tó bá ṣeé ṣe ni a gbọ́dọ̀ mọ iye owó oorun lọ́dọ̀ bábà àbí lọ́dọ̀ àwọn onídìrí ìyẹn àwọn coiffeuse iye tán bá sọ yín pé àwọn fẹ́ gbà
òun ló yẹ ká mọ̀ fún wọn. Mo ní bàbá, àwọn oníbàbà míì ẹnu wọn mọ̀ ti fẹ́, àwọn onídìrí obìnrin míì ẹnu wọn mọ̀ ti fẹ́, tán bá lọ sọ owó tà ní lápò ńkọ́. Bàbá ń jẹ́ kí n mọ̀ yín pé ó bà ní kò tí ì bàjẹ́ náà ló fi dára yín pé bàbá ẹyọ kan ló yẹ ká ní tí ó mọ̀ gẹrun fún wa, onídìrí ẹyọ kan ló yẹ ká ní tí ó mọ̀ dirun fún wa. Ìgbà yẹn kò ní já sí pé a mọ̀ débẹ̀ a tún mọ̀ lọ yọ owó oòrùn, a ti mọ iye tó fẹ́ gbà. Èyí ni náà kó mọ̀ jẹ́ ẹ̀kọ́ kan fún gbogbo àwa tí a wà lórí ìkànnì yìí tá ń gbọ́ ètò yìí. Bàbá mélòó ní gẹrí fún ẹ láàrin oṣù? Onídìrí mélòó ní dirun orí fún ẹ láàrin oṣù? Mo fẹ́ kó ṣàkíyèsí, ìwọ ló ń dirun bí, tó bá dọ ọ̀sẹ̀ tí ń bọ̀ ó lọ àdúgbò mi ó ní pé ẹnìyàn ò mọrún dì. Mo fẹ́ kó mójútó kó má bàa ṣìnà nínú ọdún tuntun yìí. Kí ni nǹkan lẹ́ẹ̀kẹta tí bàbá ní ó yẹ ká mójútó ká lè rọ́nà lọ ká lè rá láàánú nínú ọdún tuntun yìí? Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. A ní nǹkan lẹ́ẹ̀kẹta tí mo mú wá fún yín lórí ètò yìí tó yẹ ká mójútó ká lè rọ́nà lọ nínú ọdún tuntun yìí. Bàbá ń jẹ́ kí n mọ̀ yín pé orí ibùsùn tí èèyàn máa ń sùn, èèyàn tó máa ń sùn lé lórí níwọ̀n ìgbà tó bá ti fẹ́ sùn. Orí kíní yìí ó lè mú kí wọ́n má rántí rẹ sóore. Orí kíní yìí ó lè mú kí aláàánú ó jìnà sí ẹ. Orí kíní yìí ó lè mú kí ẹlẹ́dàá rẹ mọ bínú sí ẹ. Níwọ̀n ìgbà tó bá ti mójútó kíní yìí, mo wá ní bàbá, bíi ti báwo? Oríṣiríṣi nǹkan la máa ń sùn sórí rẹ̀. Bàbá ní bẹ́ẹ̀ ni, tó bá ti di ìgbà téèyàn bá ti fẹ́ lọ sùn, bóyá orí màtélà ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é, ìyẹn orí tìmùtìmù tá a máa ń sùn lé lórí, bóyá orí rẹ̀ ló fẹ́ lọ sùn ni, àbí orí ẹní náà nìwọ náà máa ń sùn lé lórí, àbí aṣọ nìwọ máa ń tẹ́ sílẹ̀ láti sùn lé lórí. Bàbá ní ó yẹ ká máa mójútó àwọn kinní yìí dáadáa, torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tó ṣe ń pé orí tìmùtìmù tí máa ń sùn lé lórí ní gbogbo ìgbà. Tó o bá rí báyìí, gbogbo rẹ̀ lọ́mọ ti tọ̀ sórí rẹ̀. Èyí tọ́mọ gan ò tọ̀ lé lórí, bóyá ìgbà tí ń ṣeré pẹ̀lú ọkọ rẹ̀ àbí ìgbà tí ń ṣeré pẹ̀lú aya rẹ̀, gbogbo nǹkan tó yẹ kó dà sára ìyàwó rẹ̀ àbí tó yẹ kọ́kọ rẹ̀ dà sí i lára, gbogbo rẹ̀ ló ti dànù sórí ibùsùn yìí. Ibùsùn yìí ti wá dàbí ti àwọn ará abí tá a lè sọ lórí ètò. Wọ́n ní gbogbo ìgbà tó o bá ń sùn lérú nǹkan báyìí lórí, ó lè gbé aláàánú jìnà sí ẹ, ó lè mú kí ẹlẹ́dàá rẹ kó mọ bínú sí ẹ, ó lè mú kí ẹlẹ́dàá rẹ kó kẹ̀yìn sí ẹ, torí pé ìwọ àtẹlẹ́dàá rẹ lẹ́jọ́ ń sùn lékiní yìí lórí. Mo fẹ́ kó o bira rẹ lérè, ẹni tó fi ń sùn ṣé kìí ṣe ẹni tó ti já tán? Ṣé kìí ṣe ẹni tí ìtọ̀ ti gbó? Mo fẹ́ kó o bira rẹ lérè lọ́jọ́ tèní. Tó o bá fẹ́ rọ́nà lọ, mójútó àwọn kinní yìí, mọ́ sùn lé ẹ̀gbìn, ẹlẹ́dàá rẹ kó má bàa kọ̀yìn sí ẹ, kí ẹlẹ́dàá rẹ kó má bàa bínú sí ẹ, kí ẹlẹ́dàá rẹ kó má bàa fọwọ́ lẹ́rọ sí ẹ. Ẹlòmíì tán bá pè yí pé kó wá gbowó, lẹ́yìn ìgbà tó bá jí láàárọ̀, tó bá wẹ̀ tó múra tán, tó bá débẹ̀, wọ́n sì sọ fún yín pé àti gbowó yìí fẹ́ lòmíì àbí àti gbéṣẹ́ yìí fẹ́ lòmíì. Mójútó àwọn nǹkan mẹ́ta tí mo kà fún ẹ lórí ètò lọ́jọ́ tèní yìí, kó o lè rí aláàánú, kó o lè pàdé aláàánú nínú ọdún tuntun tí ń bọ̀ lọ́nà yìí. Gbogbo ẹ̀yin ìyálọ́jà àti babalájẹ́ náà tó ṣe ń pé eṣinṣin ní yọwọ́ ọjà yín tẹ́ ẹ bá dọ́jà, ẹ bá mójútó àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ ẹ bá fẹ́ rọ́nà lọ nínú ọdún tuntun. Ẹlẹ́dàá mi ò ní kẹ̀yìn sí mi, ẹlẹ́dàá tiẹ̀ náà ò ní kẹ̀yìn sí ẹ, ẹlẹ́dàá mi ò ní bínú sí mi, tìwọ náà ò ní bínú sí ẹ, ẹlẹ́dàá mi ò ní fọwọ́ lẹ́rọ̀ kó máa wò mí, tìẹ náà ò ní fọwọ́ lẹ́rọ̀ kó máa wò ẹ́. Mo fẹ́ kó o ṣàmì àdúrà kó o sì ṣàmójútó àwọn nǹkan mẹ́ta tá a kà fún yín lórí ètò lọ́jọ́ tèní. Gẹ́gẹ́ bí mo ti sọ, ohun tí bàbá kà fún mi ó pọ̀ jàǹtìrẹrẹ, àmọ́ mẹ́ta táwa ò kà kún, mẹ́ta táwa ò lérò yín pé ó lè fa ìrọ́nà lọ fún wa, òun ni mo mú wá fún yín lórí ètò. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tó kù tó lè mú kẹ́ ẹ má rọ́nà lọ, àbí tó lè mú kí ọ̀nà dí mọ́ yín, àbó lè mú kẹ́ ẹ má pàdé aláàánú, mo ní kẹ́ ẹ kàn sí ohun ìfẹ́ sọmídà lábẹ́lẹ̀ kájọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, torí pé abèrè ọ̀nà kì í ṣìnà, ẹni tó bá fẹ́ mọ̀nà òun náà ní bèrè ọ̀nà. Ẹ pé ohun ìfẹ́ sọmídà lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá mi tẹ like,
ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun Ìfẹ́ Somida TV. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sabonese yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti gorí ètò. Bóyá ẹ bá ní ìrànlọ́wọ́ kan tẹ́ ẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tí mo sọ fún yín tẹ́lẹ̀ kájọ fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Orí ìkànnì yìí kò sí fún ìbàjẹ́, kò sí fún ìṣekúṣe. Ẹ̀kọ́ la fẹ́ mọ kọ́rọ̀ wa ńbẹ̀. Fèyíkọ́gbọ́n ọlọ́kan-ò-jọ̀kan lẹ́mọ̀ gbọ́ níbẹ̀. Ìrírí ayé ọlọ́kan-ò-jọ̀kan lẹ́mọ̀ gbọ́ níbẹ̀. Àṣà àti ìṣe Yorùbá ọlọ́kan-ò-jọ̀kan lẹ́mọ̀ gbọ́ níbẹ̀. Àwàdà kẹ́ríkẹ́rì á tún mọ̀ mú wá fún yín lórí ìkànnì Ohun Ìfẹ́ Somida TV. Ẹ darapọ̀ mọ́ wa kájọ gbé e lárugẹ torí abínibí ó yàtọ̀ sí ability. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ̀ fẹ́lẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akówódìbò Akóredé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Somida, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.